Oluwo Azagbeola. Eba Oluwo. Ayo le fa Ifá pọ̀ sí. Ẹ bàjẹ́. Èèyàn aláṣẹ Àgẹ̀mọ Ìkẹ́nẹ́. Ó lọ nìyẹn. Ifá Ṣògùn. Congratulations, Àṣeyíṣà Mọ́dúnṣà. Ogun Festival, Ogun Ọba ìlú Odogbolu 2025. Ogun Ọba Moloda, Odogbolu 2025. Òun là ń ṣe báyìí. Báṣọ̀gùn wà níbí yìí. Bàbá wa Olúwo General Òṣùgbó Akilẹ̀ Ìjẹ̀bú, President Òṣùgbó of Ìjẹ̀bú land is also here. Definitely President Òṣùgbó Akilẹ̀ Ìjẹ̀bú. Yes, High Chief Ṣóbọ̀wálé Fatai Adébánjọ. Ẹ ti rí ojú wọn nínú BBC tá a gbé wọn wà níbẹ̀. Akilẹ̀ Ìjẹ̀bú ni wọ́n, àwọn ni wọ́n ní ká máa ṣe bó ṣe ń ṣe kó lè rí bó ṣe rí lákilẹ̀ Ìjẹ̀bú. Wọ́n jà fún ìṣẹ̀ṣe ní Akilẹ̀ Ìjẹ̀bú. Exclusive from Ìjẹ̀bú News Hub. Ibi tí mò ń sọ̀rọ̀ yìí, Odogbolu / and Ìjẹ̀bú News Hub. Then Ìjẹ̀bú Hub TV ló sọ̀rọ̀. Wọ́n ṣe ní last week ní ọ̀sẹ̀ tó kọjá, ẹ máa rí wọn. Wọ́n ṣe visit ní palace ọba Olisa Oguja. Odù ni wọ́n ṣàìmọ̀ fún lóko. Akilẹ̀ Ìjẹ̀bú ò ní bàjẹ́. Ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ díẹ̀ sà. Ẹ kálẹ́ o.
àdúrà gbọ́ àgbà o àjọyọ̀ yẹn ṣe o Ògún rẹ̀ á fi ìfún wa o Ògún tí à ń bọ̀ yìí Ògún ọba Moloda Ọ̀ṣípẹ̀rọ̀ ó jẹ́ kan nínú àwọn ọba tó ti jẹ ní ìlú Odogbolu ó jẹ ní 1873. Oshinobi Atinike, I thank you for following. Ṣé olóṣèlú ló jọba yẹn sọ olùmọ̀ àwọn ọlọ́jọ́ èèyàn tó dúpẹ́ àwọn nǹkan tó fi sílẹ̀ náà torí Ògún tá à ń bọ̀ yìí òun ló mú Ògún yẹn lélẹ̀ nígbà tó wà lórí ọba Moloda gbogbo Odogbolu olólùgbìn gangan àwa ọmọ ẹ̀ náà là ń bọ́ a dẹ̀ ní ẹni tó jẹ́ pé olórí jẹ́ pé gẹ́gẹ́ bí Báṣògùn ọmọ tó jẹ́ ogi nínú ẹ̀ náà ọmọ ẹ̀ ló ń jẹ́ Báṣògùn yẹn so Báṣògùn tó wà bẹ́ẹ̀ lórí àpè lẹ́ni òun ni olóyè Lukman Gbadebo Ṣubúwálé ọmọ náà Báṣògùn ẹ wave ẹ kàn fọwọ́ kí àwọn tí ọmọ náà pẹ́ lóye apẹ́ this is the Báṣògùn ògbà sún ọ ibiṣẹ́ òní bàjẹ́ o ẹ̀jẹ̀ tó ti sàá máa ṣẹ̀ fún o èdè ìṣiṣẹ́ kiri kò dá dúró èyí tó nílé mi ògbódò àtẹ̀kára ayé tó parí sí dáadáa sáyọ̀ òun àgbà sódò ẹ̀ o wọn àgbà sódò wa o gbogbo àdúgbò wa Itun Moloda yìí àtòlùbù lápapọ̀ àtòlùsowó àtòlùsọmọ àtòlùsọlàfíà ara o èyí kó àwọn kíkẹ́ ku ẹ̀yà àwọn kíkẹ́ ẹ̀yẹ ẹ̀mọ nìyẹn ọkọ̀ àfọ̀ ọmọ ènìyàn agbára malẹ́gbẹ̀rún àgùn mọ́tò ńláńlá mọ́tò yìí mọ́tò ẹ̀yẹ lọ́sọ̀ fún agbérin o ọ̀sán àpàdé àgbà lẹ́yìn ọdún yìí nǹkan ayọ̀ nǹkan yìí nǹkan mèremère ló máa ṣẹlẹ̀ sọ́dọ̀ gbogbo àpáta o àtàwọn tó wá bí o. Báṣògùn, I'm still coming to you. Watch out on the next episode. I'm still coming to Báṣògùn. àṣẹ o. This is the Báṣògùn. Ògún sọ́yà rẹ̀ dé màmú. Ọ̀gá Ògún sọ́yà rẹ̀ dé màmú. Ọ̀gá Ògún sọ́yà rẹ̀ dé màmú. Ọ̀gá Ògún sọ́yà rẹ̀ dé màmú. Ilé ṣùgbọ́n Ògún sáyà ọ̀gá díẹ̀ mú ni. Ẹ̀bùn ìtọ́ lọ. Ọjọ́ ìdẹ̀rẹ̀ ní ẹ̀rọ máa mọ̀ ọ̀rẹ́. Wọ́n yóò wà ní ẹ̀rọ jù wọ́n. Ladies and gentlemen, God bless. Exclusive from Odogbolu Splash TV and Ajobo News of Ogun Ajobo 20. Dédé ń raba tó wà ẹ̀kọ́ máa ń Báṣògùn ohun olúre àti ọmọ ẹ̀gbọ́n àti balẹ̀ àti iye rẹ̀ àti ẹ̀gbọ́n níwájú àtàbúrò rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàyà rẹ̀ àtàyà dédé ẹni pátápátá náà tó kéde dẹ̀rẹ̀ wọ́n ẹ̀mọ́ ìyẹ̀mọ̀ ẹ̀mọ́ dédé ọmọ ẹni kúrúkúrú má ṣe wọn. Àṣẹ o. Kò má ṣe wọ́n wọn. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ o. Àṣẹ o. Òun máa ti gba owó ẹgbàá onífọ̀n onífọ̀n ọmọ aráàlú Ògúnlákàyé wọ kọjá aláìsíkájú ká wò. Kéèyàn bọ̀ máa bẹ nínú ẹni wáyé Ògúnlákàyé ogún ọba òru àbọ̀dẹ́nì. Moloda ọba Moloda. Bẹ́ẹ̀ni. Kò má ráyè débẹ̀. Àṣẹ o. Àṣẹ o. Ògúnlákàyé ọ̀sẹ̀ máa dẹ̀. Lápọ̀ndé ẹ̀mí àlàkọ́ni òru. Irọ́ ìkọ̀tọ̀ mi tọrọ wọn. Àwọn ìgbéléyìn ọmọ nǹkan ìgbéléyìn ẹ̀nà ìdádóró ẹ̀nà ìdátọ́jọ́ ìdílé kò ń dátọ́ náà lọ́dún kéènà kọ́ ń bẹ ní dúró ẹni wáyé alẹ́ ìkókó ẹni jayé o. Àṣẹ o. Alẹ́ ìkókó ẹni jayé o. Àṣẹ o. Mo sọ àwọn ọmọ ẹni ọba mi dùn rẹ̀ alẹ́ ìkókó wọn jayé. Àṣẹ o. Mo sọ àwọn ọba ẹni ọba mi dùn rẹ̀ alẹ́ ìkókó wọn jayé. Àṣẹ o. Mo sọ àwọn ayé ẹni ọba mi dùn wọn. Aláàkókò wọn jayé ọmọdé náà gbà ní lálejò ní bẹ́ẹ̀ dùn rẹ̀ ní kò dẹ́mọ̀ bọ̀tẹ̀ ní kò bọ́ fún bá gidi gbà ogun ọkọ̀jà aláìsíkájú. Àṣẹ o.
tòótọ́. ó lákàyọ̀ sì máa lẹ̀ olómi lébẹ̀jẹ̀wẹ̀ láṣọ lómi mọ̀ kí mọ̀ bọ̀rọ̀ àwọn oníṣẹ́ ni àwọn oníṣẹ́ ni ìgbẹ́lẹ́yìn ọmọ rẹ̀ kan ìgbẹ́lẹ́yìn náà dáró ẹ̀ná àdàtọ̀tọ̀ díẹ̀ kò ń dátọ̀ lọ́dún ó ní ògbó àwò àdìkẹ́ mọ́ pé àwọn ọmọ rẹ̀ wọn mọ̀ èwo ìṣù rẹ̀ nínú kó tún wọn náà rọ̀ kó tún wọn náà sọ kan rí bá ti ṣe kan lọ́nà gbígbà o kan má sàdìgbé kan má dọ̀rọ̀ lórí kọ́nà má dì méjì mú ewu àmọ́tò inú ọkọ̀ kò má rí o kò má rí ẹ̀yìn ọkọ̀ o ewu gbọ́kadà kò má kọ́ ọ̀nà bèbí kò má bà ké yẹni inú ọkọ̀ o kò má tún nọ́gbà rẹ̀ jẹ́ o ìṣòro ńlẹ́kọ̀ọ́ mi òjì bàtà ńlẹ́kọ̀ọ́dọ̀ níbi ọmọ tàkọ́tà ìbànú gbogbo lórí ní àwàkọ́ lẹ́gbẹ̀ẹ́ wọn níbi ọmọ dédé àwọn ọmọ dédé ọmọ bàtà yìí Adébánjọ àṣẹ o Òṣogbo àlè àṣẹ o àṣẹ o dédé ọmọ wà ní Èkó ayọ̀ àtàlàbí àkọ́dé o àṣẹ o àdèrè ọ̀nà kó gbà àṣẹ o àbájá ṣe báyìí afẹ́fẹ́ máa fẹ́ kó má kàn tó àkọ́dé wà àṣẹ o ẹni wà ní kádùá rẹ kó gbà àṣẹ o àwọn ìwà ní kádùá rẹ kó gbà àṣẹ o ọ̀rọ̀ ìwà ní Èkó ló wá lóyìnbó àṣẹ kádùá rẹ kó gbà àṣẹ o àjọṣe kí ní ẹni kó dùn àṣẹ o ayé ẹni kó kún àṣẹ o ipò olùwà ìrànbọ̀wọ̀ wà ọkọ̀ òtúkà kó má bá rẹ ni àṣẹ o a má ṣe tẹni nọ́tọ̀ o àṣẹ o Odogbolu kẹ́kọ̀ọ́ má bàjẹ́ kẹ́nà fọ́ o máa ṣètò nọ́tọ̀ o dábọ̀ rẹ̀ bẹ́ẹ̀ni ògùlàkà yóò orílẹ̀ o wò mú dédé ràn ṣe o má jẹ́ ká sakíjókíjó o àṣẹ o wà dọ́dún wa kárò rámàlù àṣẹ o rámàlù kárò ẹlẹ́dẹ̀ ayọ̀tọ̀ àṣẹ o kápò bukọ ká fi ṣàṣùn àṣẹ o ká mú aṣọ àṣẹ o ìlànà kó dùn ún gbọ́ ọba ni o kẹ́lẹ́ pèsè dédé ọmọ rẹ̀ látò fèdè àṣẹ o wà lẹ́kọ̀ọ́ àti wà nílé ìbò bẹ́ẹ̀ni àti wà ní dàlẹ́ wọ́n rò pẹ̀lú ọ̀nà bàjẹ́ kọ́ má wà ló kó wọn wọlé àṣẹ o àwàlẹ̀ wà nílé káyọ̀ kúrúkúrú má jẹ́ nu àṣẹ o àṣẹ náà ìbá ìkórí o. àṣẹ o. àṣẹ o àṣẹ 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 ọjọ́ ọmọ aráyọ̀ mú fún wa kó má bèrè náà àwọn tó bá bá a ṣe báyìí ló gbọ́ wọn dọ́dẹ tàbí wọ́n báyìí àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o àṣẹ o kò wá dín náà làákàn bá lọ kó kò sóòrù ènìyàn kó níbi kan lọ kó kán kó ẹran kítíkítì. àṣẹ o àṣẹ o àṣẹ o ẹbẹ níṣẹ wáyé kí ni wọn kó dùn. àṣẹ o kámẹ́rà ni kí ni iṣẹ́ rẹ̀ kó má bọ̀jẹ́ o. àṣẹ o iṣẹ́ rẹ̀ kó má bọ̀jẹ́ o. àṣẹ o iṣẹ́ rẹ̀ kó má bọ̀jẹ́ o. àṣẹ o àdúrà rẹ̀ kó gbà o. Odogbolu splash àṣẹ o àdúgbò bẹ́ẹ̀ kó gbòòrùn tó o. àṣẹ o àṣẹ o àṣẹ o ẹyọ rẹ̀ kó má kéde bẹ́ẹ̀ o. àṣẹ o ìpàkípàké kóhun rẹ̀ má ṣe o kóhun rẹ̀ má dúnlẹ̀ àṣẹ o àìsàn náà ìwádìí kórí o. àṣẹ o Dédógbolu Odogbolu náà papọ̀ ìkùrù mẹ́rin Odogbolu ìkọ̀sà odò efirin agada oṣù ọ̀nbọ̀wọ̀ èdè àyédè àṣẹ o kúrò ẹni kó ṣọ̀kan àṣẹ o ohun ẹni kó ṣọ̀kan ohun ẹni kó ṣọ̀kan ohun mèremère rè pọ́jù Odogbolu ló ń wà kì í dán ohun mèremère náà kó tó bàmà gbúdá Odogbolu. àṣẹ o àṣẹ o. sọ́lì dìbò iná kọ́ iná. ẹni jìnnà. àwa ọ̀tá ló jàn ẹ jẹ́rìí wọ́n náà làárọ̀ ẹ ti gbé ẹ̀ máa wà gbogbo ẹ̀ máa gbé ẹ̀ ló wà nǹkan náà flash ló ń gbéra ẹbí díẹ̀ ajá fọ̀ ó máa mú. ẹ ti bàdá mi ẹ ti. díẹ̀ ni ẹ̀. Oníjà láwùé oníjà láwùé Àjàbàdúrádé Àjàbàdúrádé oníjà láwùé. Gbẹ̀gbẹ́ oníjà láwùé abojúmọ́ ṣe rí ọ̀dẹ kì í súnmi kì í rẹ̀ mí kàkà kó rẹ̀ mí wọ́n rẹ̀ mí ọ̀dẹ. Àlàkùà
olùta náà dé ògùn mi jà ẹ̀mẹ́ mú mi wájú wá tẹ́ o mẹ́kẹ́fẹ́ mú mi wájú wẹ́ pa mẹ́kẹ́fẹ́ ní kùkú ṣe màálù ká tó sọ pé ẹ máa gbé mi lọ́rọ̀ àtẹ́lẹ̀ àlàfo èmi ò kó dúró lórí ẹ̀rẹ́ pèsè mi kẹrù ẹ̀ kábàjẹ́ ogún oníṣe rẹ̀ ráyè lélẹ̀. àṣẹ òdòdó ó ní ìjà láòwe ó ní ìjà láòwe àjàgbá tó yà dé. Àìlàní gbogbo ọ̀lẹ́wọ̀n. Èmi rẹ̀ bí ìjọ alápẹ̀ ẹ̀kọ́ àpapọ̀ ìdí ìbí. Torí kò rẹ̀ mú kébú tó dájọ́ rẹ̀ máa jó. Kébú bá jó máa sọ ìyàwó rẹ̀. Má ṣe máa yẹ ọlọ́wọ́ àbáyé bẹ́ẹ̀ ni àti tọmọ. Ní ìlú wo náírà lórí mi? Olùtasẹ́. Kí n bẹ́ẹ̀ bí owó náírà lórí mi? Nínú wọn máa ń lọ. Táígò. Olùtasẹ́. Ọmọ Yorùbá arúgbó kan ó kọ ẹrù rẹ̀. Bàbá o. Ọlálẹ́ olóògbé Olùtasẹ́ ọba. Ẹtí lọ́yẹ̀ ọlọ́run àbá àṣírí ẹ̀rí òfójú tó jábọ̀. Ẹ má ìkọjà bọ̀ o. Ẹ fi lè mú bọ̀. Kó lè bàjẹ́ fún mi lè bàjẹ́. Lójóró ọ̀rọ̀ fún délé oníkun ló. Ọ̀rọ̀ kan sọ fún wà nílẹ̀ òdùn tí ló wúwo ni. Ibà Lánìkẹ́ ọmọ Òdùnúgbà. Ìkẹ́ ẹni òyìnbó tàbùkù àbùkù kẹ́ ẹni òyìnbó kò lọ. Bàbá mi ẹ̀jẹ̀ kò lágbè.